Eléyìí tún gbẹnu tán o ọ̀rọ̀ tí Adewale Ayuba sọ lórí ìdí tó fi ẹ̀sìn Islam sílẹ̀ àti ìgbàgbọ́ rẹ̀ lórí kí ọkùnrin máa fẹ́ ìyàwó púpọ̀ làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí lórí ayélujára báyìí o. Èyí lohun tó sọ. Ó mà ṣe o, Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àǹtí RAMOTA táwọn èèyàn fi ń káàánú rẹ̀ gidigidi. Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Àdùnní Adé táwọn èèyàn fi ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri orí ayélujára. Ti pé báwo náà ṣe pín ẹlẹ́dẹ̀ tó fi kan lèmọ́mù tó fi wá ń di pé orúkọ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin jẹyọ nínú ọ̀rọ̀ rẹ̀. Àlàyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún gbẹnu tán o ọ̀rọ̀ tí Adewale Ayuba sọ lórí ìdí tó fi ẹ̀sìn Islam sílẹ̀ àti ìgbàgbọ́ rẹ̀ lórí kí ọkùnrin máa fẹ́ ìyàwó púpọ̀ làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí lórí ayélujára báyìí o. Èyí lohun tó sọ. Àwọn ọ̀rọ̀ tí gbajúmọ̀ lórí Fújì ilẹ̀ wa ní Saliu Òkèọlá Adewale Ayuba táwọn tiẹ̀ máa ń pè ní Mr. Johnson sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Punch newspaper tí ń bí ìgè bẹ́ẹ̀ ló ń bí àdùbí báyìí o. Ló bí àwọn èèyàn ṣe ń kọ ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ sí ọ̀rọ̀ tí bàbá jẹ́gí agbo Fújì náà sọ. Àwọn kan ṣe ń gbóríyìn fún làwọn kan ń bu ẹnu àtẹ́lù táwọn míì sì ń sọ pé kò sí ohun tó jẹ́ tuntun nínú ohun tí ó ṣe lálàyé náà. Níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe yìí ló ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀, orin Fújì, ìdí tó fi kúrò nínú ẹ̀sìn Islam lọ sínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó sọ lórí ìdí tó fi kúrò nínú ẹ̀sìn Islam àti àwọn ọ̀rọ̀ tó sọ lórí kí ọkùnrin máa fẹ́ àwọn ìyàwó púpọ̀ làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí báyìí lórí ayélujára. Àti akọ̀ròyìn ilé ìròyìn Punch newspaper béèrè lọ́wọ́ Adewale Ayuba pé gbogbo èèyàn ló mọ̀ pé níṣe ló kúrò nínú ẹ̀sìn Islam tó sì lọ di Kìrìsìtẹ́nì tí ó lè ṣe àlàyé ráńpẹ́ lórí ìdí tó fi ṣe ìpinnu tó lágbára yìí. Ní Adewale Ayuba náà wá dáhùn pé ìpinnu tí èmi fúnra mi ṣe ni eléyìí. Nígbà tí mo jẹ́ mùsùlùmí mi ò ń ṣe ṣìnà tàbí kó obìnrin kiri. Níṣe ni mo dúró pẹ̀lú ìyàwó mi. Àwọn èèyàn máa ń sọ pé dandan ni kí mùsùlùmí fẹ́ ìyàwó púpọ̀. Ṣùgbọ́n èmi ò rí ibi tó wà nínú Kùránì. Ìṣòro tí mo ní ni pé èdè Lárúbáwá kò yé mi àti pé ó ti sú mi láti máa jẹ́ kí àwọn ẹlòmíín máa bá mi gbàdúrà sí Ọlọ́run. Ṣùgbọ́n pẹ̀lú Bíbélì mo lè bá Ọlọ́run sọ̀rọ̀ láìsí alárinà kankan. Nígbà tí mo kà á pé Jésù kú fún mi, ìyẹn gan ti tó fún mi. Rọrùn fún ẹnikẹ́ni láti kú fún ẹlòmíín. Ó sì ṣe bẹ́ẹ̀ ló di aṣẹ́gun pẹ̀lú. Ìdí nìyẹn tí mo fi yan Kristi ṣùgbọ́n mi ò kì í fẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ̀sìn. Nítorí òye kálukú yàtọ̀ lórí ẹ̀sìn mi ò sì ní fẹ́ kí wọ́n sì mí gbọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe ń ṣe àkóso ìgbéyàwó rẹ̀ fún odindi 30 ọdún láìsí wàhálà kankan pẹ̀lú bó ṣe jẹ́ gbajúmọ̀. Ayuba ní kò le rárá, ìwọ sáà ti tẹ̀lé ìlànà Ọlọ́run. Ó ní ìgbàgbọ́ pé àwọn ilẹ̀kùn ìbùkún kan wà tó máa ń ṣí fún ọkùnrin tó bá ti ní ìyàwó nílé. Sì jẹ́ pé láìsí aya lọ́ọ̀dẹ̀ ọkùnrin àwọn ilẹ̀kùn yìí kò ní í ṣí. Ìgbéyàwó mi jẹ́ ọ̀kan gbòógì nínú ìdí tí mo fi ń ṣe dáadáa. Léyìí ló sì jẹ́ kó jẹ́ iyebíye fún mi. Lọ́dọ̀ tèmi o, èèwọ̀ ni kí ọkùnrin má ní ìyàwó lọ́ọ̀dẹ̀ rẹ̀. Àwọn ìbùkún kan máa ń wá pẹ̀lú ìdílé tó fi mọ́ àwọn ọmọ àti ìyàwó. Àwọn ọmọ mi bá bèrè nǹkan lọ́wọ́ mi tí mi ò sì ní láti fi sílẹ̀. Níṣe ni mo máa gbàdúrà Ọlọ́run á sì pèsè fún mi. Ó sì ṣe wà nìyẹn àwọn ọlọ́rọ̀ tó ní bílíọ̀nù gan máa ń ní ìyàwó nítorí pé ojúṣe tó mú ìbùkún wá ni. Ayuba ṣàlàyé pé ẹni àmúyangàn ni òun jẹ́ fún ìdílé òun. Ó sì wà lára ìdí tí ìròyìn òfegè kan tó káàkiri nípa mọ̀lẹ́bí òun láìpẹ́ yìí fi dùn òun gidigidi. Ó ní ìpè ní orin kíkọ jẹ́ tí kò sì yẹ kí ó da ìgbéyàwó láàmú. Ní ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún òun tí òun bá gbọ́ táwọn èèyàn bá ń sọ pé ilé àwọn olórin kì í tòrò nítorí àwọn obìnrin tó máa ń nífẹ̀ẹ́ sí wọn. Torí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní tó o bá fẹ́ ìyàwó tó dára lọ́nà tó tọ́ o ò lè ní wàhálà kankan. Ayuba tẹ̀síwájú pé Ọlọ́run gbé ìgbéyàwó kalẹ̀ láàrin ọkùnrin kan àti obìnrin kan ṣoṣo ni. Ó ní kì í ṣe ìyàwó méjì ṣùgbọ́n ẹyọ ọ̀kan ṣoṣo ni. Ẹ ló ní Ọlọ́run kò dá Ádámù àti Éfà tó pọ̀, ó ní ẹyọ ọ̀kan ṣoṣo ni Éfà tọ́lọ́run dá fún Ádámù. Báyìí ni àgbà olórin Fújì ilẹ̀ wa Adewale Ayuba ṣe àlàyé rẹ̀ yìí. Àwọn kan sì ń sọ pé àwáwí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni àwọn ohun tó ń sọ. Ó ní tí ẹ̀sìn Islam bá jẹ́ ohun tó nífẹ̀ẹ́ sí láti ṣe ni kò yẹ kó nira fún un rárá láti kó èdè Lárúbáwá. Ẹ làwọn míì ní ohun tó jáde láti ẹnu odindi Àlájì yìí kù díẹ̀ káàtó. Wọ́n ní kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ èdè ni yóò jẹ́ àwáwí fún un láti fi ẹ̀sìn tí wọ́n bí sínú rẹ̀ sílẹ̀. Tí ẹ ò bá gbàgbé, ó ti tó bí ìgbà díẹ̀ sẹ́yìn táwọn èèyàn ti ń gbé kiri pé Adewale Ayuba tí àwọn tẹ̀tù máa ń pè ní Mr. Johnson tó jẹ́ Àlájì tó re Mẹ́kà tó bọ̀ ti darapọ̀ mọ́ ìjọ Rìdíìmù ó sì ti di onígbàgbọ́. Ohun tí àwọn èèyàn kan sì ń gbé kiri nígbà náà ni pé ìyàwó rẹ̀ tí òun náà jẹ́ onígbàgbọ́ tó sì jẹ́ ọmọ ìjọ Rìdíìmù ló wọ́ ọ lọ sí ilé ìjọsìn. Gbọ́ ohun tí àgbà olórin Fújì ń sọ báyìí ni pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá o. Ó ní irọ́ ńlá ni àwọn tó ń sọ pé ìyàwó òun ló sọ òun di Kìrìsìtẹ́nì ń pa. Nítorí pé bí òun ò ṣe gbọ́ èdè Lárúbáwá ní àgbọ́yé ló sọ òun di ẹni tó ń darapọ̀ mọ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ó mà ṣe o, Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àǹtí RAMOTA táwọn èèyàn fi ń káàánú rẹ̀ gidigidi. Ọ̀pọ̀
ìgbà làwọn abiyamọ àti àwọn olólùfẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tó ní ìpèníjà ara ní RAMOTA Adétù tí àwọn èèyàn mọ̀ sí àǹtí RAMOTA máa ń gbà ní ìyànjú kó tiẹ̀ bí bó tiẹ̀ ṣe ọmọ kan kí gbogbo làálàá rẹ̀ àti iṣẹ́ takuntakun tó ń ṣe má jà sásán àti pé kí ọ̀rọ̀ rẹ̀ má dàbí ejò tó kọjá lórí àpáta láì nípa. Ló máa ń ṣe àwọn olólùfẹ́ rẹ̀ ní kàyéfì bí ó ṣe kórìíra ọkùnrin tó sì máa ń bínú jáde ní gbogbo ìgbà tọ́rọ̀ ọlọ́kọ̀dé tàbí ọmọ bíbí bá jẹyọ láàrin òun àti àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn àlàyé tí òṣèré ilẹ̀ wa tó tún máa ń bá ìjọba làǹdẹ̀ ṣe àwọn eré kéékèèké tí a mọ̀ sí skìtì ṣe níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí jẹ́ kí àwọn èèyàn máa káàánú rẹ̀ tí wọ́n sì ń bá a kẹ́dùn gidigidi pẹ̀lú bó ṣe ní ọmọkùnrin kan ṣoṣo tí òun nífẹ̀ẹ́ sí fòsánlẹ̀ tó sì kú lójijì. Òṣèrébìnrin yìí ṣe àlàyé pé òun kò tí ì rí ọkùnrin míì tí òun lè fẹ́ ní níṣe làwọn ọkùnrin máa ń rùn sí òun. Níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí àǹtí RAMOTA ṣe láìpẹ́ yìí ló ti ṣe àwọn àlàyé lórí ìdí tí kò fi tí ì lọ́kọ. Ó ní òun ní ẹnìkan tí àwọn jọ ń fẹ́ ara wọn tẹ́lẹ̀ tí àwọn sì nífẹ̀ẹ́ ara wọn gidigidi. Ó lóun máa ń tọ́jú rẹ̀, ó ní òun máa ń fún lówó, òun sì máa ń ṣe ìtọ́jú rẹ̀ tó bá ṣàìsàn. Kódà òun máa ń ra oògùn fún un àti pé gbogbo ohun tó bá wà ní ìkápá òun ni òun máa ń ṣe fún un. Ṣùgbọ́n lójijì ni ọmọkùnrin náà fòsánlẹ̀ tó kú. Òṣèré yìí ní báyìí òun ò ṣetán láti fẹ́ ọkùnrin kankan mọ́ nítorí bí ìgbọ̀nsẹ̀ ni wọ́n ṣe máa ń rùn sí òun. Bó tilẹ̀ jẹ́ pé ó wu òun láti bí ọmọ bó tiẹ̀ ṣe ẹyọ ọ̀kan ṣoṣo. Bákan náà ni àǹtí RAMOTA sọ pé òun ti ronúpìwàdà báyìí. Ó ní òun ò bá àyàn jà mọ́, bẹ́ẹ̀ ni òun kì í bínú bí ìgbà kan mọ́. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé òun ò ṣetán láti ṣe ìdí òun kó lè yọ síta táwọn olóyìnbó ń pè ní BBL mọ́ báyìí o. Ó ní wàhálà lásán ló wà nínú kí obìnrin máa gbìyànjú láti dọ́gbọ́n sí àwọn ẹ̀yà ara tí Ọlọ́run fún wọn. Bẹ́ẹ̀ ló ní Ọlọ́run nìkan ni kò pa òun lásìkò tí òun gbìyànjú láti fi iṣẹ́ abẹ yọ ìdí òun síta. Báyìí àǹtí RAMOTA ní bí òun ṣe wà tẹ́ òun lọ́rùn. Bẹ́ẹ̀ lòun ti dáwọ́ ìpara tó ń bó òun lára tí òun máa ń lò tẹ́lẹ̀ dúró. Tí inú òun sì dùn bí òun ṣe dúdú dáadáa báyìí. Àwọn àlàyé yìí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì tí àǹtí RAMOTA sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ni àwọn èèyàn gbọ́. Wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún pé Ọlọ́run yóò tù nínú yóò sì wo ọgbẹ́ ọkàn rẹ̀ sàn. Bẹ́ẹ̀ ni yóò pèsè ọkùnrin alálùbáríkà tó máa nífẹ̀ẹ́ rẹ̀ tó máa dúró tì kalẹ̀ fún un. Yóò sì fọmọ gidi dé ìbáṣepọ̀ wọn ládé. Lẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Àdùnní Adé táwọn èèyàn fi ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri orí ayélujára. Ti pé báwo náà ṣe pín ẹlẹ́dẹ̀ tó fi kan lèmọ́mù tó fi wá ń di pé orúkọ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ń jẹyọ nínú ọ̀rọ̀ rẹ̀. Àlàyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa Àdùnní Adéwálé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àdùnní Adé ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ẹjọ́ tí kóòtù dá láìpẹ́ yìí. Èyí tó ní òṣèré náà kò ní ìfẹ́ ìkọ̀kọ̀ kankan pẹ̀lú sẹ́nítọ̀ Dino Melaye tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tilẹ̀ jẹ́ pé ọdún kejì rèé tí ẹjọ́ náà ti wà ní kóòtù. Adájọ́ I.O. Harrison tí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó ti dá a báyìí pé Àdùnní Adé kò sí lára àwọn òṣèrébìnrin mẹ́fà kan tí wọ́n ní Dino Melaye ń bá dọ̀rẹ́ ìkọ̀kọ̀. Ṣèbí ẹ̀ka ìròyìn orí ayélujára kan tí orúkọ rẹ̀ ń jẹ́ NigeriaNews.com ló gbé ìròyìn kan jáde nígbà náà. Nínú èyí tó ti ní Àdùnní Adé wà lára àwọn òṣèré ilẹ̀ wa tí sẹ́nitọ̀ Dino Melaye ń kó ìbásò fún lálàálà. Ìròyìn náà ló bí Àdùnní Adé nínú tó fi gbé ìgbésẹ̀ òfin lórí ọ̀rọ̀ yìí tó gba kóòtù lọ. Òṣèré ilẹ̀ wa tí wọ́n bí sórílẹ̀-èdè Amẹ́ríkà yìí ní irọ́ pátápátá ni ìròyìn náà. Ó ní ó lè ṣì àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀ ló lè múnú bíyàn. Yàtọ̀ sí eléyìí ó tún tẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọnìyàn. Àdùnní Adé sọ pé ìròyìn náà kó ìbànújẹ́ àti ìrẹ̀wẹ̀sì bá ọkàn òun nítorí pé àwọn tó gbé ìròyìn náà jáde kò ṣe ìwádìí wọn tàbí béèrè ohunkóhun lọ́wọ́ òun kí wọ́n tó gbé jáde láti wọ́ èrò wá sójú òpó wọn. Láti oṣù kìíní ọdún 2023 ni ọ̀rọ̀ ọ̀hún ti wà ní kóòtù tí ìgbẹ́jọ́ sì ń wáyé lórí rẹ̀ títí tí adájọ́ fi padà dá báyìí. Nígbà tó ń kéde pé òun jáwé olúborí lórí ẹjọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun lójú òpó Instagram rẹ̀ ni Àdùnní Adé ti kọ síbẹ̀ pé mo jàre ẹjọ́ mi, wọ́n kọ ìròyìn irọ́ nípa mi ṣùgbọ́n òdodo lékè. Ìdájọ́ yìí tún fìdí ẹ̀ múlẹ̀ pé kò yẹ kéèyàn máa nagi mú sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ àti pé pàtàkì ni kéèyàn jẹ́ ọmọ olúwàbí. Bí ìdájọ́ bá tiẹ̀ pẹ́ kó tó wáyé kò túmọ̀ sí pé kò ní wáyé lọ́jọ́ kan. Bákan náà ni Àdùnní Adé tún dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà rẹ̀ tó gbẹ́jọ́ náà rò fún tó fi jàre. Bẹ́ẹ̀ ló tún sọ òkò ọ̀rọ̀ sí òṣèrébìnrin ẹgbẹ́ rẹ̀ kan tí kò dárúkọ. Ó ní sí ìwọ òṣèrébìnrin bíi tèmi tó òun sọ àwọn ohun tí kò ṣẹlẹ̀ fún Cutie Juice nípa mi. Kò burú láìpẹ́ yìí ayé yóò mọrú ejò tó jẹ́. Ìkórìíra àti inúnibí ni ń gbénú rẹ̀. Aṣekúpani sì ni ẹ́. Ó jọ pé o ti gbàgbé àwọn ohun tó fi hàn mí nínú yàrá mi. Báyìí ni òṣèrébìnrin ilẹ̀ wa Àdùnní Adé ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí. Tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń bá a yọ̀ lórí àrè tó bá bọ̀ láti ilé ẹjọ́ náà. Wọ́n ní bí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí ni òtítọ́ yóò bá. Láàárín gbogbo eléyìí ni ẹnìkan kọ sí abala àríwísí rẹ̀ pé Ìyábọ̀ Òjó gba nọ́mbà agbẹjọ́rò Àdùnní Adé tó bá ro ẹjọ́ náà tó fi jàre láti bá òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọn kì í fẹ́ rí ìmí ara wọn látàn ní Lizzy Anjorin tí àwọn tiẹ̀ máa ń pè ní yèyé mẹ́sọ̀jà nílé ẹjọ́.
ẹjọ́. Ẹni tó kọ ọ̀rọ̀ yìí kọ báyìí pé Ìyábọ̀ gba nọ́mbà àwọn agbẹjọ́rò tí Àdùnní lò torí nǹkan tí àwọn agbẹjọ́rò dìdìrìn tó ń lò ń ṣe òye mi o. Bá ìdààmú ìjà kó o sì gba ìdájọ́ òdodo lórí rẹ̀. Lẹ́lòmíì fún lésì pé ó jẹ́ lọ ní sùúrù ṣòro pé ọwọ́ Ìyábọ̀ Òjó mọ́ ni tí kò fi tí ì gbé ìgbésẹ̀ lórí gbogbo àwọn ẹ̀sùn wọ́n ti fi ń kàn láti ọjọ́ ìwá. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojú òní pọ́n yín o. Tọ́lójú owó ìpọ́n dàda kò sí epo ìtàyìn lórúkọ tá a mú sẹlẹ́dẹ̀ ìjáró ó ní ẹ̀ ní fìnira ṣayé. Níbi tójúmọ́ ti mọ́, ibi tílẹ̀ ti ń sú, ibi tẹ́ ẹ ti ń sùn, ẹ̀ ní jílé kú lọ́wọ́ o. Adé ìdásọ ọ̀daràn ẹ̀ ní dáràn ayé o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Aṣíwájú Ìyálóde ní ìlú Pàṣà. Mo jẹ́ Ìyálóde ní Ọ̀yọ́ State fún àwọn Àgbẹ̀kọ̀yà. Mo jẹ́ Ìyálájé Ọ̀yọ́ Empire. Mo jẹ́ Ìyámọ̀kun àgbáyé. Èmi náà nìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ kú ojúmọ́, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire o. Ojú tó mọ́ yín lónìí ẹ̀ ní jáde lékú lọ́wọ́. Mo wá pè wá sákìyèsí pé ewé ń bẹ o fẹ́ni tó bá mọ̀ ọ́n lò. Ṣé ẹ rí ọṣẹ yìí? Ọṣẹ ajé ni. Kò sí bó ṣe máa wẹ̀ tó ní rájé jẹun tó ní rájé lò. Bó o ti lówó tó máa wẹ̀ gbá lè rí ọmọ ilé sí ni. Èlé lobìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà. Bó o tí ì ní rà máa wẹ̀. Ó lè sí lówó, ó lè sí lọ́mọ, ó lè sí lálàáfíà, ó tún fi nira ṣayé rẹ mọ́. Ṣé ẹ rí ọṣẹ èyí? Ọṣẹ ajógo rèé o. Ọṣẹ ají ògo rèé. Ẹni tẹ́gùn bá ń bẹ lórí ẹ̀, ègún elégùn, èpè elépè, ègún tó mọ̀ gbà tí ẹ ń dá. Ó wẹ ègún burúkú padà. Ọṣẹ ègún rèé o. Wọ́n ti fa àwọn àdìrádìran wa ré ni. Ègún burúkú ó kó ilé ayé rẹ. Ṣé ẹ rí ọṣẹ eléyìí àtúndè ni? Ìwọ tó ń jẹun látọjú oorun, ìwọ tó ń lálàkálà, ìwọ tó ń bómi lásìpọ̀, tó ń forí kó jàǹkáwọ̀, bọ́ ọba ti ní lọ tó bẹ̀rẹ̀ sí ní wẹ̀, o tó ń rí wàhálà kankan mọ́, o tó forí kó nǹkan kan mọ́. Torí ẹni tí bá ń bómi sùn lójú oorun, ẹni tí ń fojú kó jàǹkáwọ̀, ẹni tí ń jẹun látọjú oorun, ó dàbí ẹni wọ́n gbá pẹ̀rẹ̀ ajáde síwájú tí ń pọnmi sí ikú lékún. Ayé ò ní gbogbo rẹ lò. Ẹ wá jẹ́ ń fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08059856632 lẹ́ẹ̀kan sí 08059856632. Orúkọ mi ní Ìyálóde, Aṣíwájú Ìyálóde Ìpàṣà, Ìyálóde Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ State, Àyọ̀kẹ́ Olórìṣà, Aṣíwájú Ìyálóde. Àdúrà yín ó gbà o. Mo wà ní Ọ̀yọ́ Aláàfin. Kò sí gbogbo ibi tó bá ti ń bọ̀ láti gbogbo àgbáyé. Tó o bá ti dé Ọ̀yọ́ gangan bọ́lẹ̀ Lówódé lọ́yọ̀ọ́, kó o gbé ọ̀kadà pé òun lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́ bọ́ ọ̀rọ̀ ọmọ ọdún 4 yóò mọ ọdọ́dọ̀ mi. Ẹ̀ ní fìnira ṣayé o. Àdúrà yín ó gbà o.